ẹ já máa fàkókò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí ìkànnì tá a wà yìí Olúọmọ Ìgbómìnà TV ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì tá a wà yìí ẹ like ẹ share ẹ bá wa bó gbogbo àwọn iṣẹ́ wa kó lọ fà ẹ bá wa repost ẹ dáadáa láti bá lè máa gbádùn gbogbo àwọn iṣẹ́ wa eléyìí tí a mọ̀ mú wá sí ojú ìran yín ìrìnkòrídò Olúọmọ Ìgbómìnà TV títọ̀sẹ̀ yìí ọmọ lágbá púpọ̀ ẹni kí ló lágbá ń bẹ àbí ara mẹ́rin ni látàrí pé afárabalẹ̀ a ṣe ìwádìí ọ̀pẹ ẹni kí lọ̀pẹ palm tree ni ẹ̀rí pé gbogbo ọ̀pẹ pátápátá eléyìí tí ń bẹ lórí ilẹ̀ ayé ọ̀pẹ oríṣiríṣi ọ̀pẹ ní ń bẹ aláwọ̀ ọ̀pẹ kan tó jẹ́ pé wọ́n á máa so ẹyìn tí wọ́n ti ń ṣe epo alọ́pẹ kan tó jẹ́ pé ẹmu òun ni wọ́n dá lórí ẹ̀ bó ti ẹ̀yà sí pé méjèèjì náà kò síbi tí wọ́n ti lè rí ẹmu à ń pè kan ní ẹmu àrán a sì ń pè kejì ní ẹmu ògùrọ̀ èyí nǹkan la fẹ́ lò ọ̀pẹ tá a fẹ́ mú wá sí ojú ìran wa lónìí àràmàǹdà ọ̀pẹ ní ọ̀pẹ tó jẹ́ pé ìdí ẹyọ kan péré ló ní o ṣùgbọ́n orí mẹ́ta òun lọ̀pẹ yìí ní ó ṣe yín kàyéfì àbí ìlú wo lọ̀pẹ yìí wà ìjọba ìbílẹ̀ wo ni sílẹ̀ Yorùbá wa yìí ni àti wípé ṣé orílẹ̀-èdè Nàìjíríà lọ̀pẹ yìí wà ibo ló wà gan-an ẹ wò ó yẹ kẹ́ ẹ mọ̀ pé nítorí tá a wà yìí àwa yìí báwọn ìrà tí ò bá lọ́mọ nú ẹ jẹ́ farabalẹ̀ ẹ máa tẹ̀lé mi ká lọ láti lọ ṣe àfihàn ọ̀pẹ olórí mẹ́ta ìlú wo ló wà ọ̀pẹ yìí a máa sodi àbí kì í sodi báwo ni wọ́n ṣe ń gbòó ṣé wọ́n tiẹ̀ ń jẹ epo tí ń bẹ lórí ẹ̀ ẹni làláyà bí nàláyì kọ́ Olúọmọ Ìgbómìnà ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àfarabalẹ̀ ṣe kíni àgbèyìn débẹ̀ ẹ máa bá wa ká lọ. ẹ wo òwe haúsá wọn ní gan ni yáa fi jí ìròyìn òṣèkíni kò táfojúbà àwa yìí báwọn èèrà tí ò lọ́mọ nú níkànnì tá a wà yìí Olúọmọ Ìgbómìnà TV ọ̀pẹ olórí mẹ́ta ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ ẹgbẹ́ kámẹ́rà ká lọ kámẹ́rámán ẹgbẹ́ ká lọ ọ̀pẹ olórí mẹ́ta kábíyèsí ọ̀pẹ olórí mẹ́ta kíni ẹ máa bọ̀ ó ṣe yín kàyéfì àbí kámẹ́rámán ẹgbẹ́ kámẹ́rà wa ẹgbẹ́ súnmọ́ yìí dáadáa kẹ́ ẹ ti rí i wípé nǹkan mọ̀ ń bẹ lábẹ́ ọ̀run ìrìn kò ní do Olúọmọ Ìgbómìnà fọ́sẹ̀ tá a wà yìí ẹ wò ó kàyéfì púpọ̀ ẹ̀yin ará alẹ́ ẹ̀yin náà kọ́ àbí ìdí ọ̀pẹ olórí mẹ́ta ọ̀hún gangan la wà yìí o ọ̀pẹ olórí mẹ́ta ẹ wò kámẹ́rámánì ẹ bá ń gbé kámẹ́rà sí látilẹ̀ ẹ gbé sí látilẹ̀ ṣe é rí ẹ wo nǹkan ẹ wo ibi tó ti lọ́ọ́ pẹ̀ ká mẹ́ta àbẹ́ẹ̀ rí nǹkan ọ̀pẹ olórí mẹ́ta ọ̀nà wa ní nǹkan tó pọ̀ kó tó nípa àṣàwárí ọ̀pẹ yìí ọ̀pẹ olórí mẹ́ta ìdí ẹ̀ gangan la wà yìí kì í ṣe nàláyé o nàtúrù làwa mọ̀ mọ́ wá fún yín níkànnì tá a wà yìí ẹ má gbàgbé láti subscribe sí Olúọmọ Ìgbómìnà TV ẹ comment ẹ like ẹ share láti bá a lè mọ rí gbogbo àwọn kọ́ńtẹ́ǹtì wa lẹ́lẹ́yìn tó kù tí a tún mọ̀ mọ́ wá sí ojú ìwòran ẹ̀yin aráalé ọ̀pẹ olórí mẹ́ta ọ̀pẹ olórí mẹ́ta kábíyèsí àláwùrà èdè kọ́ nídìí o Olúọmọ Ìgbómìnà fún tọ̀sẹ̀ yìí ọ̀pẹ olórí mẹ́ta ni o ẹ̀yin pẹ̀lú wo ló ti ṣẹlẹ̀ àbí ọ̀dà. ẹ jẹ́ farabalẹ̀ ká gbọ́ ìtàkùrọ̀sọ lára ọ̀kan lára àwọn aráàlú ìlú tá a wà yìí ẹnu oníkànnà tí gbọ́kàn ẹ jẹ́ kí wọ́n farabalẹ̀ dákọ̀ ara wọn dáadáa á sì béèrè gbogbo bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe pa á ṣé wọ́n ti ẹ̀ ń bọ ọ̀pẹ yìí gan ṣé wọ́n ń bọ ìjó lẹ́bọ̀rà kan tí wọ́n ń bọ́ díẹ̀ àti pé báwo lọ̀pẹ yìí báwo ló ṣe jẹ́ tó fi ya orí mẹ́ta báwo ló ṣe jẹ́ gan ẹ jẹ́ farabalẹ̀ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa dáadáa. ẹ̀yin ará ni ẹ wò ojú tẹ́ fi ń wò ojú yóò ní fọ́ láéláé etí yín ò ní di ẹ̀wá rí gbé sọnù bí ò ṣe bí ọmọ gẹ́gẹ́ bá a ṣe ń bá kinní ọ̀hún bọ̀ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa máa sọ pé nàláì èyí ṣe nàláì o láti bá a lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe nàláì torí ẹ̀ náà ló jí a tún tọpasẹ̀ bàbá wa kí ló kọ wọn ẹ fẹ́ mọ̀ àbí kí ni tó gbé wa lọ́dọ̀ wọn ìta ń bá bọ̀ lẹ́yìn náà bàbá wa ẹ bá a dákọ̀ yín fún gbogbo àwọn ará létí ń wò wá kétékété ẹ bá a dákọ̀ yín fún gbogbo àwọn ará lé bàbá. orúkọ tèmi ni Jamiu Jọláyẹmí Bello tí ń ṣe olórí ọ̀dọ́ ìlú Ìpẹ̀tù Ìgbómìnà Kwara State Ìrẹ́pọ̀dùn local government. olórí ọ̀dọ́ fún gbogbo ìlú Ìpẹ̀tù Ìgbómìnà ń jásí pẹ̀lú Ìpẹ̀tù Ìgbómìnà láwàyé àbí bàbá. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn local government nípínlẹ̀ Kwara State ìpínlẹ̀ Kwara ẹ ṣé bàbá ẹ̀rín ìlú sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà.
ẹ tún fi Nàìjíríà sí. orílẹ̀-èdè Nàìjíríà. so Nàìjíríà ní pẹ̀tù wà àbí. agbára Ọlọ́run. Nàìjíríà ló wà lábẹ́ bàbá wa Tinubu àbí lábẹ́. lábẹ́ Tinubu náà ni. ẹ ṣeun bàbá ẹ̀yin ará ilé ẹ má jẹ́ ó yà yín lẹ́nu gẹ́gẹ́ bá a ṣe mú wá sí ojú ọ̀nà yín pé à ń bẹ nílùú Ìpẹ̀tù Ìgbómìnà láti ṣe àfihàn àrà mẹ́ẹ̀ẹ́rírí àwọn oríṣiríṣi àrà tí Elédùà tó dá sínú ìlú ọ̀hún. lára àwọn àrà wọn làmọ̀ ti rí ọ̀pẹ olórí mẹ́ta. bàbá wa bá a ṣe ń bá kinní ọ̀hún bọ̀ a ní ọ̀pẹ olórí mẹ́ta òun ló gbé wa dé inú ìlú yín. ǹjẹ́ ẹ lè bá wa sọ̀rọ̀ ṣókí nípa ọ̀rọ̀ ọ̀pẹ olórí mẹ́ta bó o ló ṣe dolórí mẹ́ta torí a rí pé gbogbo àwọn ọ̀pẹ tí ń bẹ lágbègbè ẹ̀ orí kan báyìí wọn ní bó o ní tiẹ̀ ṣe jẹ́ bàbá. ọ̀rọ̀ ọ̀pẹ olórí mẹ́ta yẹn kò sí nínú àwa tá a kù láyé tá a sọ pé bó ṣe jẹ́rìí àwọn àgbọ̀njú bàbá ẹ̀ náà ni tó lórí mẹ́ta yẹn tiẹ̀ ló ga jù ní òun nìkan gan kọ́ so èmi náà tó ń wà bẹ̀ tí tiẹ̀ ló wá ga jù dáadáa tá a sì ń kọ yẹn tí ó sì ń kankan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. níta wí ni pé tá a bá ń sọ̀rọ̀ ọ̀pẹ olórí mẹ́ta nílùú Ìpẹ̀tù Ìgbómìnà tá a wà yìí ọ̀pẹ olórí mẹ́ta tàbí olórí méjì kì í ṣẹyọ kan níbẹ̀ ńbẹ̀. kì í ṣẹyọ kan. kì í ṣẹyọ kan. bẹ́ẹ̀ni. ọ̀pẹ tẹ̀ ń wí ṣé a máa ń sodi àbí kì í sodi bàbá. kàràrà tá n kọ́ tá a fi ń tà ń jẹ yẹn. ó máa ń sodi. ó ń sodi. ẹ sì ń kọ́. à ń kọ́. ẹ̀ ń gun ọ̀pẹ yìí ẹ̀ ń kọ́. bẹ́ẹ̀ni. wọ́n jẹ́ ó ní orò kan tó rọ̀ mọ́ ọ̀pẹ olórí mẹ́ta tí wọ́n. Ọlọ́run ò jẹ́ bọ́ọ̀rí wọn sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ ẹ lọ wádìí dáadáa. ẹ dédìí ẹ wọ ẹ rí bẹ́ẹ̀ ibi tí wọ́n bá ń bọ ẹ bá dédìí ẹ ti mọ̀ wọ́n ń bọ́. wọ́n bọ́ kò sóòsà kankan tó gbà kò gbòòsà kankan wọ́n bọ́ à ń gun àǹkọ́ à ń jẹ yẹn ni. asa ṣàkíyèsí pé ńgbà débẹ̀ àrí pé bóyá wọ́n ta aṣọ funfun tàbí pupa kankan mọ́ la asa rí pé gbogbo ẹ̀ ló nọ́mà bí àṣà àwọn eléèbó kò sí pé bóyá ó ní pé bóyá ń ta epo kan lé lórí kó tó di pé wọ́n gùn àbí. Ọlọ́run ò jẹ́ kò sí kankan tẹ́ bá ti mú gbàdé bẹ̀ kẹ́sì gun kẹ́kọ̀ọ́ yẹn kẹ́ bọ́lẹ̀ náà ni. bẹ́ẹ̀ bá ti mú gbà kẹ́gùn kẹ́gùn kẹ́sì bẹ́ẹ̀ bá ti gun kẹ́kọ̀ọ́ káwọn ti bọ́lẹ̀ náà nìkan. ṣé lára epo tẹ́ ẹ ti ṣe ń bẹ̀ ṣe lè bu díẹ̀ fún ọmọ gbóná kó lọ gbé fún ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ kéèké bẹ̀. pápá sẹ́mi lọ́dún yìí bọ̀ lókù a ti jẹ gbogbo yìí tá a ṣe lọ́dún yìí tán. ẹ ti jẹ ko tán a ti jẹ tán. kò ní wọn yín bàbá a ṣe dùn wa rẹ. kà á pa yín lórí. ṣé ẹ ti rí pé ní kàníta wà iṣẹ́ Olúọmọ Ìgbómìnà TV ẹ má gbàgbé láti subscribe ẹ like ẹ share ẹ̀bùkún lọ́fà aláwa yìí báwọn èèrà tí ò lọ́mọ nù gbogbo ìgbà lèmi a máa tẹnu mọ́ ipe ọ̀rọ̀ tiwa yìí ṣe nàlá ojú olórí ọ̀dọ́ Ìpẹ̀tù lẹ̀ ń wò bàbá ẹ bá dákọ̀ yín lẹ́ẹ̀kan sí káwọn èèyàn lè mọ̀ pé àní rọ́kọ́sẹ̀. orúkọ tèmi ni Jamiu Jọláyẹmí Bello olórí ọ̀dọ́ Ìpẹ̀tù Ìgbómìnà tí gbogbo yẹn mọ̀ sí alias Kòsíjà. alias Kòsíjà títí dé di ọ̀pọ̀ olórí mẹ́ta náà. Kòsíjà lórí ẹ̀ náà ẹ ṣe bàbá wa ẹ pẹ́ fún wa ẹ yára lé ẹ̀yin ẹ má gbàgbé sẹ́ ẹ̀yin ṣáà máa tẹ̀lé wa gbogbo oríṣiríṣi àwọn àrà mẹ́ẹ̀ẹ́rírí tẹ́lẹ̀dùà tó ṣe sílẹ̀ Yorùbá pápá jùlọ ní agbègbè wa àti àyídà wa bẹ́ẹ̀ náà bá wá ní àwọn oríṣiríṣi nǹkan tẹ́ fẹ́ kó Olúọmọ Ìgbómìnà pé kàbáyé náà ń bẹ̀ sórí afẹ́fẹ́ ẹ̀yẹ sáà ti máa pè mí sórí nọ́mbà mi ẹ fẹ́ rí lórí amóhùnmáwòrán yín àbí 07063940664 olóòlẹ̀ ń wò tí ń rìn káàkiri 07063940664 títí nígbà míì náà àtẹ́mí àti yín àdọ́mọ̀ ẹ̀bẹ́ni ọ̀rọ̀ ọ̀bẹ́ni bẹ́ṣù náà tẹ́lẹ̀ sí abẹ́ni ẹ wò ó ẹni bá ní kèmí àti pé ká lọ ká mú bọ̀ ẹ wò ó àtẹ́mí àti yín àdọ́mọ̀ ẹ̀bẹ́ni ọ̀rọ̀ ọ̀bẹ́ni bẹ́ṣù náà tẹ́lẹ̀ sí abẹ́ni ìyẹn tó bá ní kèmí àti yín pé ká lọ ká mú bọ̀ ọ̀la ní débá